Ẹ káàbọ̀ sórí iléeṣẹ́ wa lálùbáríkà yìí náà ni níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa báyìí etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di o àti wípé ọwọ́ tẹ́ fi tẹ àtẹ̀jíṣẹ́ yìí kò ní gé tó. Mo kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba, gbogbo ẹ̀yin lóyèlóyè àti gbogbo ẹ̀yin ọ̀tọ̀pọ̀lú ìlú fún iṣẹ́ ribiribi àti iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe. Mo kí ẹ̀yin ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn, mo kí gbogbo ẹ̀yin Yorùbá leaders èyí tó jẹ́ gidi ni o, tó ń fight fún pé yes we need our total freedom. Yes, ìròyìn kàyéfì kan ló tún dé báyìí o. Ẹ ti mọ̀ pé mi ò kí ń bá wọn èèrà tí kò lọ́mọ́nú. Ìròyìn ìyàjójó yìí, ìròyìn ìyanilẹ́nu yìí, ìròyìn tó mú ìdùnnú dánú tó tún sọ ọlọ́gbọ́n rọ̀. Ìròyìn tó dàbí wípé ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún gbani ni o. Kí ni ìròyìn yìí náà? Ẹ gbọ́ gbogbo ọmọ Yorùbá, mo ti ṣetán láti pín Nàìjíríà. Àwọn YCE ni wọn ò dá mi lọ́wọ́ dúró. Ọmọ Yorùbá ẹ bá mi dá sí i. Ta ló sọ ọ̀rọ̀ yìí? Ọ̀rọ̀ yìí jáde láti ẹnu bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó lóun ti ṣetán láti pín, ó lóun ti ṣetán láti jẹ́ kí oníkálukú wà lọ́tọ̀ọ̀tọ̀, ó lóun ti ṣetán láti jẹ́ kó oníkálukú dá dúró, ó lóun ti ṣetán láti pín gàrí fún oníkálukú, kó oníkálukú lọ ṣe kíni, kó oníkálukú lọ dá wà. Ó ní ṣùgbọ́n àwọn YCE ni ò gbà fún òun o. Àwọn wo ni YCE? Àwọn Yorùbá Council of Elders. Ó láwọn ni wọn ò gbà fún òun o, pé òun ti ṣetán láti pín. Àwọn ló ń yẹ òun lọ́wọ́ wò. Àwọn ló sọ fún òun pé bàbá ìyẹn kọ́ la fẹ́, a ò gbàṣẹ́. Ó mà ga o. Ẹgbọ́n tí ó sọ, ó ní àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kankan ni wọn ò gbà. Èyí ni ó mú kí bàbá fi gbé bánú o. Èyí ló mú kí bàbá gan pariwo wípé kí lẹ tún fẹ́ kí n ṣe? Àwọn ènìyàn mi pariwo pé àwọn fẹ́ òmìnira, mo tún fẹ́ fún wọn. Ẹ̀yin kan tún yarí pé kí n má fún wọn. Tó kí lẹ tún fẹ́ kí n ṣe o? Ló ṣe ní kí a bọ̀ òun o, pé ká bọ̀ òun dá sí i. Tó ó ti wá dójú ẹ̀ báyìí. Ó ní kí ló tún fẹ́ kóun ṣe o, bí kò ṣe pé kóun tẹ̀lé ọ̀rọ̀ àwọn ènìyàn òun. Ó ga o. Ta ló tún fẹ́ ṣe bí kò ṣe àwọn Yorùbá Council Elders yìí náà ni? Àwọn náà lọ yarí lọ́ní láéláé wípé àwọn ò ní gbà pé kí ó pín orílẹ̀-èdè. Kò lè dùn mí fún wọn o, wọn ò mà lẹ́bi. Ṣán lẹ́bi ni? Ìgbà tí àwọn Fúlàní ọkùnrin tí wọn ti máa wọlé tọ̀ ìyàwó àtọmọ àwọn lọ, kí wọ́n máa bá wọn sùn lójú wọn, kó máa fátẹ́gùn sí. Tó bá jẹ́ wípé wọ́n ti fipá bá lára ọmọ wọn kan lò pọ̀, tàbí bóyá níbi tó ti ń lọ wọ́n ti jí yẹn gbé, wọ́n á ti mọ̀ pé bó ṣe ń rí lára lélẹ̀. Nígbà tí ò ṣẹlẹ̀ sí wọn rí, tí ò ṣe ọmọ wọn, kò lè dùn mí fún wọn. Ó tó kọ́ sọ pé àwọn ò ní gbà, torí bí ìbá ṣe bẹ́ẹ̀ ni ká lọ́ ti jí ìyàwó wọn gbé tó ti wá ní kó máa fátẹ́gùn sí, wọ́n á ti mọ̀ pé yes this is what we need. But ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́tà kan òṣì tí wọ́n kọ síbẹ̀. Ọ̀rọ̀ lẹ́tà kan òṣì wọ́n ní we will not agree, we will rather restructure the Nigeria. Kí ló kàn wá pẹ̀lú restructure? Àbí restructure ṣe èrè ni? Ṣé restructure ni ya wèrè ni? Ó ní Council of Elders yarí pé kóun má fún wa ní òmìnira. Àwọn àgbàyà, àwọn ajẹ, àwọn alátẹnujẹ, àwọn abanijẹ́, àwọn tó jẹ́ wípé inú ìbànújẹ́ àti ìpayín kékeré ẹbí wọn máa wà. Wọ́n wá yarí. Àwọn tó jẹ́ pé ìbànújẹ́ ti àwọn ará ìlú ní ìtẹ̀síwájú tí wọ́n. Ohun lẹ́tà tí wọ́n kọ rèé o. We will rather have a restructured Nigeria. Southwest Elder reject Yorùbá nation. Reject Yorùbá nation kẹ̀. Ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe rí ìdí tó fi jẹ́ pé a ò gbọ́dọ̀ gbà
ṣe rí ìdí tó fi jẹ́ pé a gbọ́dọ̀ gbà fún wọn. ṣe ti rí ìdí tó fi jẹ́ pé yes a gbọ́dọ̀ máa kọrin yẹn sí wọn létí pé this is what we need. torí tí ò bá ṣe bẹ́ẹ̀ the only thing tó lè solve problem wa ni pé kí oníkálukú pín. torí tí ò bá ṣe bẹ́ẹ̀ ni ìgbà tí Fúlàní pa àwọn ará tiwa tí wọ́n wọlé pa àwọn èèyàn wa ní Oǹdó tí wọ́n wọlé tí wọ́n ń da màálùú sórí ohun ọ̀gbìn wa ẹ jọ ṣé ìbò làwọn council of elders yẹn wà ń gbà yẹn ṣe àbójú council of elders ṣojú wọn ti fọ́ wọ́n fẹ́ sọ pé àwọn ò gbọ́ nínú ìwé ìròyìn gbogbo bí Fúlàní ṣe ń dà wá láàmú wọn ò rí ìkọ̀kọ̀ ṣe sí o ṣùgbọ́n gbà tó wá gbọ́ pé ààrẹ ti gbà láti pín orílẹ̀-èdè Nàìjíríà ìgbà yẹn lọ́sẹ̀ṣẹ̀ tó wá sọ wípé pẹ́pẹ́ sí o àwọn ò ní gbà ọmọ tó níyà ọmọ ò ní sùn ni òun gan ò ní fojú bọ ọrùn nítorí pé àwa gan ti ṣetán láti fi lọ̀ wọ́n a ti ṣetán láti fi ìjà pẹ́ta fún wọn nítorí pé tí a bá pín ló máa jẹ́ ìtura fún àwa ìbànújẹ́ ló máa jẹ́ fún wọn torí pé wọ́n mọ̀ pé ibẹ̀ làwọn ti ń jẹ nígbà tó ti mú kí àwọn council of elders gan tó jẹ́ Fúlàní northern kìíní gan tó ti ṣe mí ti pé yes ká pín lẹ́yìn gbèrè kan tí wọ́n bọ̀tà pé rárá o ká má pín a ò ní gbà o a ò ní gbà rárá nítorí bí ìbá ṣe bẹ́ẹ̀ ni kí ni right tiwọn láti máa decide nǹkan ta fẹ́ kí ni ẹ̀tọ́ wọn láti máa sọ pé ká ṣe báyìí ká má ṣe báyìí ṣé wọ́n fẹ́ máa decide fún wa ni àbáwọn lọ́mọ èrò inú wa ni a ti sọ pé èrò tá a fẹ́ ni wípé kóníkálukú ní gàrí kóníkálukú dá wà a ò fẹ́ wẹ́wẹ́ kájọ wà pọ̀ mọ́ wíwà pọ̀ wa ó pa wá lára kóníkálukú dá wà síbẹ̀ wọn ò gbọ́ wọn làwọn ò ní gbọ́ àwa náà ò ní gbà nítorí wípé kí ni àjọ máa pò lórílẹ̀‐èdè yìí tó ẹ jẹ́ kí a wo àwọn àtẹ̀jíṣẹ́ kọ̀ọ̀kan kí a wo nǹkan tí àwọn ènìyàn ṣe ń fi ẹ̀wọ̀n inú wọn hàn nítorí pé èrò àwọn ọmọ ènìyàn ó ló ṣe kókó láti lè jẹ́ kí àwọn ará ìlú àti gbogbo àwọn ìjọba mọ̀ pé à ń ṣiṣẹ́ láti lè jẹ́ kó mọ̀ wípé Yorùbá nation la fẹ́ a nílò láti jẹ́ kí wọ́n mọ̀ please in as much as possible subscribe to this channel like it and also what follow it you see the more you do it make sure you share it everywhere let it get reach to the top let it get reach all over the world that we Yoruba nation we are fucking sick and tired of this ammunition we are fucking sick and tired of this problem hey oh my god ó tiẹ̀ ti wá sú wa báyìí ẹ jẹ́ gbọ́n táwọn ènìyàn sọ we want freedom for Olóyè Sunday Igboho we need Yoruba nation now for our people yes that's what we need Yoruba nation náà ni still on the matter if Tinubu is ready to divide Nigeria nobody can stop him má sọ bẹ́ẹ̀ mọ́ àwọn àgbààgbà wèrè kan ti fẹ́ stop ẹ̀ let Tinubu do something before it's too late yes bàbá wa Tinubu do something tó bá jẹ́ ọmọ Yorùbá ní ẹ ò lè jẹ́ kí àwọn àgbàyà kan wá dá yín dúró well done sir for the good work sir for making sure the Yoruba people become free may God bless you abundantly we will not retreat and we will not surrender ó tọ́ ni o ẹgbọ́n tí ẹni yìí sọ ó ní only Professor Akintoye and Sunday Igboho is our authentic leader for sure yes àwọn olùdarí tá a mọ̀ nìyẹn ó ní Professor Akintoye and Chief Olóyè Ọlọ́lájùlọ bàbá wa ni Sunday Igboho is our representative we don't know any council of elders in Yoruba land please give us Yoruba nation no more problem tó káàkà tẹ̀jíṣẹ́ méjì sí Professor Banji Akintoye and Chief Sunday Adeyemo Igboho are our leaders Yoruba nation no going back ẹgbọ́n tí èyí sọ ẹni tó bá ní kí a wà nínú ìyà Nàìjíríà yìí Ọlọ́run á dá yín láàmú lọ́jọ́ alẹ́ yín no going back no more Nigeria again Yoruba nation is our choice yes Yoruba nation is our choice Yoruba nation no going back no retreat no surrender yeah still on the matter náà ni as far as this country is concerned me I stand by gidigba say make Yoruba go on our own because we are fucking sick and tired tó a máa fẹ́ ṣe ìdágbére nítorí wípé kí ni a gbọ́dọ̀ láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé we will never retreat and we never surrender
in as much as possible, as I said, share, like, follow it, let people know that it is what we need. Now the voice wey people need o, na wetin people wan hear be that. It's still the word Yoruba Nation náà ni. Until this matter, I see you next time. In as much subscribe, like. Tó a máa fẹ́ ṣe ìdágbére nítorí pé a máa sọ fún yín wípé we see you again. Ó dàbọ̀.